Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé, Monday, 30 oṣù Kejìlá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ìwà ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Niger Republic tí wọ́n fi kan orílẹ̀‐èdè Nàìjíríà, èyí làwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí ti sọ̀rọ̀ ó ní àjọṣepọ̀ tó gúnmọ́ ló wà láàrin orílẹ̀‐èdè Nàìjíríà àti Faransé, ṣùgbọ́n kì í ṣe bíi kí wọ́n máa dá sí ọ̀rọ̀ ara wọn o. Fẹ́mi Fani-Káyọ̀dé náà sọ̀rọ̀, ó ní kò sí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí tàbí látẹ̀yìnwá tó gbé irú ìgbésẹ̀ tó burú bẹ́ẹ̀. Ó fẹ́ kí ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ tó lágbára tí ìyọlẹ́nu tó kù díẹ̀ káàtó ní bá tún tẹ̀síwájú. Ẹgbẹ́ òṣèlú PDP ti pè fún iṣẹ́ ìwádìí tó lágbára lórí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró látinú ọkọ̀ òfurufú iléeṣẹ́ ológun tó wáyé ní ìpínlẹ̀ Sokoto. Ó pè fún ààbò tó nípọn fún àwọn aráàlú àti ìdánilẹ́kọ̀ọ́ tó yè kooro fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí láti dẹ́kun fífi ẹ̀mí àwọn aláìṣẹ̀ ṣòfò ní gbogbo ìgbà. Ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ yóò pín owó tí kò dín ní bílíọ̀nù $2.2 fún iṣẹ́ àkànṣe ìdásílẹ̀ ilé-iṣẹ́ ètò ọ̀gbìn, ìyẹn Special Agro-Industrial Process Zones lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ SERAP ti rọ Ààrẹ Tinubu, Shettima, Godswill Akpabio, Abbas, àwọn mínísítà àtàwọn tó dipò òṣèlú mú lórílẹ̀‐èdè yìí láti ṣàgbéjáde àkọsílẹ̀ àwọn nǹkan ìní àti dúkìá wọn. Àtíkù ti béèrè fún ìwádìí lórí ipò ológun tí wọ́n fi dá Ṣèyí Tinubu lọ́lá. Ènìyàn 199 ló dolóògbé níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú tó wáyé lórílẹ̀‐èdè South Korea. Iléeṣẹ́ Starlink Nigeria tuntun kéde àfikún owó rẹ̀ lóṣooṣù láti $38 sí $85. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool fẹ̀yìn West Ham janlẹ̀ nígbà tí Man City bẹ̀rẹ̀ ìjáwé olúborí rẹ̀ nínú ìdíje English Premier League lópin ọ̀sẹ̀ tó kọjá. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.